Ẹ kú àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tejuice Glorious TV. Orúkọ mi náà ò tí ì yàtọ̀ o. Tejuice Glorious TV ló ń kí yín àtọmọdé àtàgbà. Àtẹ̀yin tẹ́sẹ̀ ń wò mí lórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. Mo kí n pé a kú ọjọ́ méjì kan. Ẹnikẹ́ni ò ní sì mú, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò ní ṣìṣe lórúkọ Jésù. Ẹ rí i pé mo ní strong message to Aunty Biola Adébáyọ̀. Aunty Biola Adébáyọ̀, ẹ̀yin ni ẹni mẹ́sẹ̀gì yìí nítorí wípé mo ń wo fídíò yín tí ó ń jà rìnrìn lórí afẹ́fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé divorce pé ní divorce ìyẹn ò ń ṣe tuntun o. Aunty Biola, àkọ́kọ́ kí n tó sọ mẹ́sẹ̀gì yín fún yín pé èèyàn ní divorce ìyẹn kò kí ń ṣe tuntun. N tó gba òde kan nísinsìnyí nìyẹn. Ẹni tó bá sì wà nínú marriage kí wọ́n fi àdúrà ti marriage wọn. Ẹni tó bá wà nínú marriage kó mọ̀ yọ ẹni tí kò sí nínú marriage tàbí ẹni tí marriage ẹ̀ sì wà tó sì wà lábẹ́ marriage bóyá wà ń bẹ̀ ní ìtura tàbí wà ń bẹ̀ ní ìnira kó mọ̀ yọ ẹni tí ò sí ní marriage. Kó mọ̀ yọ ẹni tí marriage ẹ̀ ti túká. Ìyẹn ò sí pé bóyá wọ́n fi ń yọ̀yàn. Ẹni tó bá kàn wá ń yọ tó bá ń yọ ẹni tí ó ní divorce ẹni tó ní divorce tẹ́nìkan wá ń wò ó tó wá ń yọ tó wá jáde fún un tó gbé síta ó ní irú ẹni bẹ́ẹ̀ ò lóye ni bí ti ẹni yẹn ò ní òye ni. Kì í ṣe ìwà ni ó mú yàn dúró lábẹ́ nínú marriage torí pé mo wá gbé ojú wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ìwà tán sì dáa tó jẹ́ wípé marriage wọn túká bóyá nípa àfọwọ́fà ọkọ tàbí aya bóyá irú ìtúká yẹn lè wá lọ́wọ́ aya tàbí kírú ẹ̀ ó wá lọ́wọ́ ọkọ. Ìmíràn dẹ̀ wà tó jẹ́ wípé á wá látọwọ́ ọ̀tá nítorí pé kì í wù ká kéèyàn rẹrù kó sọ o, orí ẹni ló máa ń sọ ni. So ìyapa mi máa ń wá látọwọ́ ọ̀tá. Ọ̀tá máa ń ṣe ìyapa mi láàrin ọkọ àti ìyàwó. Bẹ́ẹ̀ sì tún ni ìmí máa ń wá látọwọ́ olórí ọ̀tá tí gbogbo wa mọ̀ sí Sátánì. Sátánì ò kí ń ṣe ohun tó dáa. Nǹkan kankan náà ló máa ń lọ́ mọ́. Ọ̀nà mẹ́ta tí ìgbéyàwó ti máa ń túká nìyẹn. Bóyá látọwọ́ Sátánì, bóyá látọwọ́ ọkọ tàbí aya, kó jẹ́ látọwọ́ ọ̀tá ìdílé ẹnì kankan nínú àwọn méjèèjì ló ti wá. So kì í ṣe wípé kò ní wà ní ó jẹ́ ó dúró ń bẹ̀. Mo sì wá rí ọ̀pọ̀ àwọn tí wọn ò mọ̀ wá hù, tí wọn ò mọ ìwà hù rárá, tí èèyàn ò lè jí láàárọ̀ kó fojú kàn wọ́n. Ẹni tó bá jí tó bá rírú àwọn bẹ́ẹ̀ kó padà kó tún lọ tún oorun ẹ̀ sùn tí wọ́n dẹ̀ wà marriage, tí wọ́n dẹ̀ jókòó sínú marriage. So lucky ni marriage, lucky ni. Now, Aunty Biola Adébáyọ̀, ẹ máa gbọ́ mẹ́sẹ̀gì yín. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ ti gbéra yín síta ẹ ti declare fún social media wípé ẹ ti wà divorce. Ọ̀pọ̀ àwọn tí ò mọ̀ irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gan, mo máa ń follow yín, mo máa ń wò yín dáadáa. Mi ò mọ̀ pé ẹ sí marriage pé bóyá nǹkan kan ti ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wà ń sìn tó jẹ́ wípé wọn ò mọ̀ tẹ́lẹ̀ bọ̀ wọ́n ṣẹ̀ wá mọ̀ ń sìn wípé pé ìgbéyàwó yín ó ti túká. Now, onírúurú ènìyàn ló máa bá yín. Ìrìn àjò yín gba ẹlẹgẹ́ Aunty Biola. Ìrìn àjò yín gba ẹ̀sọ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí. Kó má bàa jẹ́ wípé nǹkan tẹ́ ẹ fẹ́ ní life yín pé nǹkan tẹ́ ẹ fẹ́ lẹ máa yàn láàyò gbẹ̀yìn. Ìrìn àjò yín ti gba ẹlẹgẹ́. Ó gba pé kì í ṣe pé kẹ́ ẹ ṣàkẹ́rọ̀ o. Ó gba kẹ́ ẹ gbàdúrà. Inú mi dẹ̀ dùn wípé ẹ̀yin gan mọ̀ pé Christian ni yín. Ó gba kẹ́ ẹ gbàdúrà. Kẹ́yìn fúnra yín ẹ kúnlẹ̀ kẹ́ ẹ gbàdúrà. Ọlọ́run máa tọ́ yín. Ẹ̀yin fúnra yín ẹ dàdúrà yín gbà. Ọlọ́run ò lè tàn yín. Ẹ dẹ̀ lè
sọ pé ẹ máa dúró pẹ̀lú èjì yín yìí, pé ẹ máa dúró, ẹ lè dúró. Ohun kan tó lè mú kẹ́ ẹ dúró láì marry, ah, àfi tó bá jẹ́ wípé ẹ ní ẹ ní nature tó jẹ́ wípé ẹ lè dúró bẹ́ẹ̀ ṣe wà yẹn títí di ọjọ́ ogbó yín, títí di ọjọ́ alẹ́ yín, láì ní sí ìbádọ́rẹ̀ẹ́ ìkọ̀kọ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ wípé ìbádọ́rẹ̀ẹ́ ìkọ̀kọ̀ ò ní ṣaláì mọ́ wà, kẹ́ ẹ kúkú dúró bẹ́ẹ̀ yẹn, kí n as in pé kí n dúró bẹ́ẹ̀ yìí báyìí ó ti pé mi, bí mo ṣe dúró yìí ti pé mi, so màá ti wà pẹ̀lú ọmọ kan yìí náà. Tẹ́ ẹ bá máa ṣe yẹn o, ọ̀rẹ́ ìkọ̀kọ̀ máa wà. Tẹ́ bá ti lẹ́ẹ̀ni marry, ẹ máa ní ọ̀rẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ ìkọ̀kọ̀. Tẹ́ bá dẹ̀ ti ní ìbánidọ́rẹ̀ẹ́ ìkọ̀kọ̀, kí n sọ òótọ́ fún yín, ẹ̀ṣẹ̀ ni o. Ó better kẹ́ remarry. Ṣé tí wá fẹ́ remarry yẹn, ẹ gbàdúrà. Ẹlẹ́dàá yín á sì ń lọ síbi tó dára. Orí yín á sì ń lọ síbi tó dára. Ẹni tó dẹ̀ máa fẹ́ yín, tó máa fẹ́ yín mọ́ ṣùgbọ́n ayé yín, Ọlọ́run máa taari irú ẹni bẹ́ẹ̀ sí yín. Tó jẹ́ wípé ó máa gbà yín mọ́ ṣùgbọ́n, ẹni ṣùgbọ́n tẹ́ ẹ bá ní lára àti lẹ́mìí, tó jẹ́ wípé ó máa fẹ́ yín mọ́ ṣùgbọ́n yín. Irú ẹni bẹ́ẹ̀, Ọlọ́run máa darí ẹ̀ sí yín. Ẹ ò ní fẹsẹ̀ kọ. Bẹ́ẹ̀ ṣe wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa wá bó ṣe máa dọ́dọ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa wá bó ṣe máa dé, bó ṣe máa wọlé sí ọ̀dọ̀ yín. Ẹ̀yin ni kẹ́ ẹ wá kíyèsára pátápátá. Kẹ́ ẹ má ta kánkán gbàrú ẹkùn mú. Tẹ́ ẹ bá lọ ta kánkán gbàrú ẹkùn mú, ìgbà kejì, ayé á wá ṣe yẹ̀yẹ́ o. Nsìn báyìí gba àwọn èèyàn ń dá sí báyìí. Kò sí nǹkan tó jọjú nínú pé èèyàn ní divorce. Nǹkan tó dáyé tó dòde nsìn nìyẹn. Àdúrà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní marriage gan fi ń ti marriage wọn. Àdúrà ni ọ̀pọ̀lọpọ̀ ló fi ń tì í. So pé ìyẹn ò kí ń ṣe tuntun. Wọ́n dẹ̀ ní ọmọ á mọ́ sín lẹ́ẹ̀kan, tá a sọ pé àṣìngbó àṣìntọ́. Tó bá ti sín lẹ́ẹ̀mejì, tó sín lẹ́ẹ̀mẹ́ta, tó ń ṣín, wọ́n ti mọ̀ pé ó ti dààmú dí o. Ẹ jọ̀ọ́, ṣé ẹ rí n tẹ́ ẹ fẹ́, ẹ ní padà yàn láàyò. Kí ẹ má ba yan nǹkan tí ẹ fẹ́ life yín láàyò. Nísìnyí tẹ́ ẹ ti gbéra yín síta, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ti mọ n tẹ́ ẹ ṣe aláìní. Tẹ́ ẹ bá kíyèsí sára dáadáa, ẹ ní sì mú o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ sì mú. Ẹlẹ́dàá yín ò ní jẹ́ kẹ́ ẹ sì mú. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá careful kẹ́ ẹ tó tún wá mú. Ẹ careful dáadáa kẹ́ ẹ tó nawọ́ mú ẹni ọkùnrin. Ẹ gbàdúrà ṣáájú kọ́lọ́run kó fi yín mọ̀nà. Ẹni tí ẹ bá dẹ̀ mú, ẹ gbàdúrà dáadáa fúnra lára yín. Fúnra lára yín gangan ẹ gbàdúrà. Ọlọ́run ò lè tàn yín jẹ. Ọlọ́run dẹ̀ máa fi ohun tó dára ló máa fi hàn yín. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run máa fi nǹkan tó dára hàn yín. Yóò dára fún yín. Mẹ́sẹ̀jì yín ò jù báyìí lọ. Ẹ má bínú. Orúkọ mi ò yàtọ̀. Èmi náà ni Tejusglorious TV. Happy day.